gíga gíga làbọ́jọ́ gíga gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í gbámọ́ sípò ẹ̀yìn wọn máa tọ́mọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ni. ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní òrìṣà ní ń gbé ní bí orí òsì o. ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbà ẹ ṣọ́ra ọ̀tá òkun ẹ ṣe wọ̀ orí ló mọ bí ẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ̀ níta ikú àfàwọ̀ sílẹ̀ o èmi adébítí kò nílé o. alágẹmọ rèé adájọ́ òdìdé kéje aṣọ gẹrẹ ẹ má lè dágẹrẹ à èmi adébítí kò nílé o. láì bóyá lápá ẹlẹ́dàá mi ewé ńlá o kò ní kú wẹ́wẹ́ o. Olúwa jọ̀wọ́ yé bá mi gbẹ́rù mi dórí oyin sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kéré má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò láti dáyé mo bá wọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n forí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóòdùdù tí ń dorí erémèrè tí kì í dorí erémèrè ó bàjẹ́ wọ́n láwọn àtayọ̀rọ̀ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọ̀là ọwọ́ wọ́n kọ̀là òbí wọ́n kọ̀là àwọn agbókèkúdù àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pẹ̀ ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ olú ọba tuntun bíbí bí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá. ẹ̀dá màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá. aráyé màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá. gbogbo òṣùpá ojú ti rawọ́ o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè ewé ńlá. lọ́run lòṣùpá ti mú yí rẹ̀ wá o. ewé ńlá o ní kó ṣe bí Elédùmarè. tẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn
kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé. Owó lọ́wọ́ là ń rèké o. Bírọ̀ bá lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́. Ìṣẹ́jú kan péré o, òtítọ́ yóò bá. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ló máa lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè. Massive Global kórè wọ̀lú o. Torí lóye. Ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. Ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Massive Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí, ilé ìwé ìgbàlódé, ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má dààmú jìnnà. Ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Massive Global Concept. Ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀. Bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. Atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́. Tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 070
07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omasim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Border Island are black. Navy blue check. Yakama. 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 Don't see go. Don't see go. Ibo. I'm got you are confused. The love is too much. 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 Yakama. Yakama. Let's go. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbi tí ẹ ti wò wá káàkiri àgbáńlá ayé. Mo kí yín lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin. Mo kọ́dílé mo kálejò, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀, mo kí yín tìjẹ̀bú, mo kí yín tẹ̀gbátẹ̀gbá, mo kí yín tìbàdàn, mo kí yín tọ̀yọ́tọ̀yọ́, mo kí yín tèkìtì, mo kí yín tàkókó, ẹ̀yin àkókò onílẹ̀ obì. Àlàáfíà làbá gbogbo wa. Ẹ ṣé mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá tí ẹ ń wo fídíò wa ní gbogbo ìgbà tí ẹ ò jẹ́ kó sún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín. TJ bàbá, mo dúpẹ́ mo gbóṣùbà fún yín pé ẹ kú àdúró tì yín, ẹ kú kó lè dáa, ẹ kú faradà àsìkò yìí. Gbogbo yín mo kí. Kò dẹrùn ẹni tó wà ní Nàìjíríà lásìkò yìí tó jí tó kàn tí ẹ̀rọ oorun sùn tó jí. Mo kí yín o, àkú faradà o, àkú kó lè dá o. Adéwálé Adéyẹmí, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa, Jísọ́lá nínú TikTok, mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ní YouTube, gbogbo yín ni mo kí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú kó lè dá. Tí n bá ń kí gbogbo èèyàn, mi ò ní ṣaláì kí àwọn tèmi tòótọ́ tí wọ́n fi gbogbo ìgbà tí wọ́n ń dúró tọmọlúkà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Tí n bá ní kí n dárúkọ máa tún ṣùgbọ́n mi ò ní dárúkọ. Màá kàn sọ pé ẹ̀yin tọmọlúkà tòótọ́ tẹ́ jẹ́ wọléwọ̀de wa lórílẹ̀-èdè United Kingdom ní UK, mo kí yín, mo sọ pé ṣeun. Ẹ̀yin tèmi tòótọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo kí yín, mo lẹ́ ṣeun. Ẹ̀yin tèmi tòótọ́ lórílẹ̀-èdè South Africa, mo kí yín, mo sọ pé ṣeun. Ẹ kú àdúrótì, ẹ kú kó lè dá, ẹ kú kó má bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí wá la fẹ́ bára wa sọ lẹ́ni ẹ mọ̀ pé èmi máa ń mú ọ̀rọ̀ mi ní ìpele ni. Mo ṣe àwọn àlàyé ọ̀rọ̀ ní àná. Ẹ̀yin tí ẹ bá rí fídíò mi lánàá tẹ́ ẹ rí wò, tó bá jẹ́ Facebook lẹ ti fẹ́ wò, ẹ lọ wò ó. Ẹ máa rí ní Ọmọlúkà Great TV page ní YouTube, ní Facebook ó wà ńbẹ̀. Bó bá dẹ̀ jẹ́ YouTube lẹ ti fẹ́ wò ó wà ní Ọmọlúkà Great TV ní YouTube. Ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò ó. Ẹ̀yin tẹ́ wá ń wò wá ní Facebook lọ́wọ́lọ́wọ́, ẹ má jẹ́ kí àwọn ọ̀tá lágbára láti ṣe kíni, láti gbàgbára kan lé gbogbo wa, ká má jẹ́ ká rí nǹkan tá a fẹ́ ṣe, ká má jẹ́ ká rí ṣe. Ẹ̀yin ni kẹ́ ẹ má gbà fún wọn. Ẹ má gbà fún wọn. Ẹ tètè ṣe ní kọ́mọ́nkébé, kẹ́ ẹ tètè pín ètò yìí. Tí ìbá ti ṣe bẹ́ẹ̀ ni àwọn tínú ń bí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní flag ètò yìí, wọ́n á máa flag ẹ̀. Á di pé gbogbo àwọn tó bá ń wọlé wọn ò ní jẹ́ láìkí ẹ̀, wọn ò ní jẹ́ ṣe. Ẹ̀yin ni kẹ́ ẹ tètè ṣe kíni, ẹ mú iṣẹ́ ṣe lọ́kùnkúndùn. Kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ pín ètò yìí, kẹ́ ẹ pín bó ṣe tọ́ àti bó ti yẹ. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin olóríire. Ẹ wá jẹ́ ká wá bára wa sọ̀rọ̀ nínú Olúgbénga Adélẹ́yẹ. Ẹ̀yin náà ẹ kábọ̀ sórí ètò. Ibi tí mò ń lọ gangan lénìí ni wípé ṣé mọ̀ pé táwa bá sọ pé à ń ṣe Yorùbá nation, tá a bá jókòó sójú kan, àrùn ìrìn àjò Yorùbá nation yìí àrùn lọ́wọ́. Ṣùgbọ́n tá a bá sọ pé à ń ṣe Yorùbá nation, tá a bá ń jáde, tá a ń bá àwọn èèyàn sọ̀rọ̀, tá a jọ ń fi ọ̀rọ̀ ń jomi torú ọ̀rọ̀,
tá à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tá a jọ jẹ́ sàwáwù tàbí lẹ́nu àwọn tó jù wá lọ tàbí lẹ́nu àwọn tó jẹ́ bíi bàbá fún wa tàbí lẹ́nu àwọn tó tún kàwé jù wá tá a bá súnmọ́ wọn tá à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn á fi kan kún kejì á lè mọ ibi tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ forí ẹ̀ tì sí. ìyẹn ló mú wa ń jáde tá a fi ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. ṣé ẹ wá níbi tí mo wá fẹ́ lọ lénìí ni wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò mí kí ló ń ṣẹlẹ̀ bá mi pé ètò yìí gbogbo ẹ̀yin tẹ̀ wá pẹ̀lú mi Olúgbénga Adélẹ́yẹ ó yá ẹ pín sí gúrùpù 10 Adéwálé Adéyẹmí ẹ pín sí gúrùpù 10 kí ló ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí wọ́n rí flash ẹ jọ̀ọ́ tí nẹ́tíwọ́ọ̀kì ò bá dáa ẹ ṣe bẹ́ẹ̀ bá wa fi ojú tó dáa ẹ fi wò ó tí nẹ́tíwọ́ọ̀kì ò bá dáa ẹ fojú tó dáa ẹ fi ṣe kí ni ẹ fi wò ó mo ti ṣàlàyé fún wa pé ibi tá a ṣẹ̀ṣẹ̀ wà yìí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe déédéé ń bẹ̀ mo ṣe ní láti tún lọ gẹ́ẹ̀tì ẹ wò ó mo ṣe tún lọ gẹ́ẹ̀tì eléyìí sí tán ní ká gẹ́ẹ̀tì ní ká lè fi máa rí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe a lè lo gẹ́ẹ̀tì Glo ní Airtel la lò tẹ́lẹ̀ a ti gbìyànjú ẹ̀ kò múná wá àti ẹ̀rí lò a tún gbìyànjú MTN díẹ̀ ìyẹn ṣe díẹ̀ kò tún dàbí tó so látúnṣe ń dọ́gbọ́n eléyìí báyìí pé ká tún lọ lu eléyìí so ẹ má bínú sí wa ẹ̀yin ni kẹ́ ẹ bá wa pín ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ṣé ẹ wá ní prógrámù eléyìí mo fẹ́ kó rìn mo fẹ́ kó dé ibi tí ó tọ́ àti ibi tó yẹ most especially mo fẹ́ kó wọ ọ̀dọ̀ gbogbo àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá mo fẹ́ kó dé Ilé Ifẹ̀ lọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá ti Ilé Ifẹ̀ torí tí mo fẹ́ sọ lénìí ó lè dàbí nọ́nsẹ̀nsì létí ẹlòmíì ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ènìyàn mẹ̀sọ̀ tí wọ́n bá farabalẹ̀ tí wọ́n bá gbọ́ ohun tọ́mọlúkà ń sọ àtàtà tòtò mi wọ́n rí òtítọ́ wọ́n dìímú níbẹ̀ wọ́n rí n tó jọjú wọ́n dìímú níbẹ̀ ìdí tí mo ṣe fẹ́ kí gbogbo yín kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ polongo ọ̀rọ̀ yìí ká farabalẹ̀ ká gbọ́ ká lè jọ polongo ẹ̀ síbi tó bá tọ́ àti ibi tó bá yẹ. now ẹ jẹ́ ká wá tẹ etí bẹ̀lẹ̀ jẹ́ ká wá gbọ́ Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bí ìran ó jẹ́ ìran tí Ọlọ́run nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo wa la mọ̀ eléyìí of course yes God loves Yorùbá people torí pé tó bá sọ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn that is to tell you pé kò sí nǹkan tó ò ní fi bá ẹnìyẹn dá ẹni tó o bá nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó o bá ní ni wàá máa fi kẹ́ wàá fi oúnjẹ kẹ́ wàá fi owó kẹ́ wàá fi wàrà àtọyìn wàá fi kẹ́ wàá fi gbogbo nǹkan ṣe kẹ́ ẹ̀ torí pé kí ni o nífẹ̀ẹ́ látọkàn o yàn fẹ́ bójú ọmọ ẹni tó o yàn fẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan ni wàá fi kẹ́ àwọn èèyàn gan máa sọ pé ṣe ló kẹ́ bàjẹ́ bó jẹ́ ọmọ ẹ̀gbọ́n tàbí àbúrò wàá kẹ́ ayé gan tún máa rí sọ bó jẹ́ ọ̀rẹ́ mi wàá kẹ́ débi wípé torí pé o yàn fẹ́ o fẹ́ láti inú ọkàn ẹ̀ bí ọ̀rọ̀ ìran Yorùbá ṣe rí níwájú Olódùmarè nìyẹn Olódùmarè yan ìran Yorùbá fẹ́ àwa fúnra wa làbàyè ìran Yorùbá là ń bàjẹ́ kì í ṣe Ọlọ́run kì í dẹ̀ ń ṣe Sátánì kì í ṣe èṣù torí pé kí ni ìtọ́lọ́run ti ṣe ó ti ṣe láṣẹ pé Ọlọ́run nífẹ̀ẹ́ ìran Yorùbá ó fi gbogbo nǹkan téèyàn fi jẹ́ orílẹ̀-èdè ó fi kẹ́ wa. We were blessed with everything we require to be a great nation in the world. Gbogbo nǹkan téèyàn fi jẹ́ orílẹ̀-èdè great kì í ṣe orílẹ̀-èdè lásán orílẹ̀-èdè tó lágbára tó lókìkí tó ga lágbàáyé gbogbo téèyàn lè fi jẹ gbogbo ẹ̀ lọ́lọ́run fi kẹ́ wa ìfẹ́ wo ló tún ju bẹ́ẹ̀ lọ. Àwọn orílẹ̀-èdè kan wà wọ́n ń kílèmù fún yín pé Ọlọ́run nífẹ̀ẹ́ wọn dáadáa that is what they are telling you wọ́n lọ́lọ́run fẹ́ràn àwọn ju àwọn orílẹ̀-èdè míì lọ èmi challenge wọn as it is always yí pé kí ni nǹkan tẹ́ ẹ ní tó tó ilé ìtọ́lọ́run ṣe fún wa tẹ́ ẹ fẹ́ fi prove fún wa pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín jù wá lọ.
ẹ̀yin ń ṣàgbẹ̀ orí ilé lẹ ń gbin nǹkan sí, irrigation lẹ fi ń gbin nǹkan. Tẹ́ ẹ̀ bá lo fertilizer ń tẹ́ ẹ gbìn ò níyè, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa ò nílò láti gbin nǹkan sórí ilé. Bá a kó yẹ̀pẹ̀ jọ yẹ̀pẹ̀ tá a bá da nǹkan síbẹ̀ á wù. Ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá, ilẹ̀ tí ò nílò fertilizer, Ọlọ́run fi kẹ́ wa. Tá a bá ń sọ̀rọ̀ mineral resources, gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún wa láṣẹ pé. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, wọ́n bá ṣe ń wọlé ẹ máa kọ kọ́mẹ́ǹtì síbẹ̀. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi Yorùbá, máa kọ jáde tó o bá ti ń darapọ̀ ní Facebook, ní YouTube náà the same, ẹ máa kọ jáde. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, ẹ ṣáà máa bá mi tẹ like yẹn, ǹjẹ́ máa tẹ̀ fún mi nìyẹn. Tẹ́ bá fẹ́ náà ẹ̀yin náà lè kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ìbùkún ni fún orílẹ̀-èdè mi Yorùbá. There is nothing bad in it. Bí mo ṣe ń ṣe àlàyé mi lọ, Ọlọ́run kẹ́ Yorùbá ní gbogbo ọ̀nà. Ó fún wa lórí ọ̀fẹ́. A ní tó ń pè ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà àtọyìn. Ilẹ̀ wa á nílò fertilizer ká tó gbin nǹkan. Ó tún wá kẹ́ wa pẹ̀lú àwọn ọ̀rá ilẹ̀, àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀. Mo ń sọ fún yín, tá bá ń ṣírò mineral resources tọ́lọ́run fi kẹ́ ìran ọmọ Yorùbá. I am talking of mineral resources tọ́lọ́run fi kẹ́ Yorùbá. It is uncountable. Because mo ń sọ fún yín with confidence wípé many of it láti ẹ̀ tí ì discover rárá. Àti ì discover ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀. Ọlọ́run kẹ́ Yorùbá, no doubt. Àwọn kábíyèsí wa, àwọn olóṣèlú wa, gbogbo wọn náà mọ eléyìí pé Ọlọ́run bùkún ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀. Ǹjẹ́ àwa tí Ọlọ́run wá bùkún tó yìí, ṣó wá yẹ kí ìyà tó tó ìyà kó wá máa jẹ wá? Ó níbi tí mò ń lọ, ẹ pín program yẹn sí ẹ kọ́mẹ́ǹtì kí n lè ráyè pẹ̀lú inú nínú kí n lè tó fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ṣó wá yẹ kí ìran Yorùbá wá jìyà pẹ̀lú bọ́lọ́run ṣe fẹ́ wa tó? Ṣáwa la ń fìyà ń jẹra wa ni tàbí èèyàn ló fìyà ń jẹ wá? Tàbá lejò ààrẹ àwọn ló fìyà ń jẹ wá? Ẹ jẹ́ ká bira wa léèrè. Ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé ìyà tá a fi ń jẹra wa ní inú ilé gangan òun ló ṣílẹ̀kùn fún ìyà tó ń jẹ ọmọ Yorùbá látòde. Ìyẹn ló dífá fún òwe Yorùbá tó sọ wípé bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni. Ìyẹn ló dífá fún ìran Yorùbá tó sọ wípé bí ikú ilé ò bá pa ni sẹ́ẹ̀ tòde ò ní pa ni. Ìyà tó ń jẹ ìran Yorùbá lénìí tí ò bá lọ́wọ́ ìran ọmọ Yorùbá nínú, ìyà yóò ní pọ̀ tó báyìí. A ní há sínú ìgbèkùn tá a há sí. Mi ò tí ì dé mò ń bọ̀. Olúgbénga Adélẹ́yẹ Adéwálé Adéyẹmí, ẹ pín ètò yìí, ẹ kọ́mẹ̀ntì kẹjẹ́ kí n máa rí ọwọ́ yín fẹ́. Now, àwọn nǹkan tí mo wá ṣe àkíyèsí ní ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá tó fa ìfàsẹ́yìn bá ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ nínú ẹ̀, òun ni kò kàn mí, kò kàn mí, kò kàn mí, kò kàn mí tẹ̀yìn ọmọ Yorùbá ń ṣe. Ẹ gbọ́ mi dáadáa, kò kàn mí, kò kàn mí tọ́mọ Yorùbá ń ṣe. Ó ti fa ìfàsẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà bá ìran Yorùbá. Kó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ bọ̀ àti gbọ́ nínú tàn. It is not new. Kò ń ṣe tuntun láti ọdún bọ́dún látàyé àwọn bàbá ńlá wa. Ìtàn sọ wípé àwọn bìrìtìkó tó ń kó wa lẹ́rú, àwọn bìrìtìkó tí wọ́n colonize orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n fún wa lórúkọ yìí, wọ́n ìbá má lágbára lé wa lórí tó bá jẹ́ pé Yorùbá tí wọn ò bá joyè kò kàn mí, kò kàn mí, kò kàn mí tí wọ́n jẹ. Nígbà tí wọ́n dé, tí wọ́n fẹ́ conquer Ọ̀yọ́ empire, tó bá jẹ́ pé àwọn ilẹ̀ Yorùbá tó kù, tí Ìjẹ̀ṣà bá dìde, tí Ìjẹ̀bú dìde, tí Ifẹ̀ dìde, tí Àìgbá dìde, tí àwọn Èkó dìde, tí Èkìtì parapọ̀ dìde, tí gbogbo wọn jọ parapọ̀, dájúdájú àwọn òyìnbó wọ̀nyí wọn ò ní conquer wa. Mo ti sọ rí lórí ètò yìí pé
irú kan báyìí ni àwọn orílẹ̀-èdè Ethiopia ṣe tí wọn ò fi rí wọn colonize. Ẹnìkan wá challenge mi ó ní wọn colonize Ethiopia, but historically wọn ò colonize Ethiopia now. They have everything on their own. They were not colonized. Torí pé kí ni wọ́n jà, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan, wọ́n sọ pé lójú ayé wa kọ́ lẹ máa kó wa lẹ́rú, lójú ayé wa kọ́ lẹ máa colonize wa, kò ní jọ. Ìmọ̀ wọn ṣọ̀kan. Kọ̀kànmí tí Yorùbá ṣe ni wọ́n ṣe rí wa kọ́ńkà. Nígbà tí wọ́n dìde tí wọ́n fẹ́ kọ́ńkà Èkó, níṣẹ́ ni gbogbo ìran Yorùbá tó kù bí wọ́n ṣe ṣe rèé. Kò kàn mí. Ṣebí Ọ̀yọ́ ni tèmi. Ńgbà àwa náà ń kojú tiwa, ṣebí wọn ò dá wa lóhùn, ṣebí àwọn náà ò náwó. Ìjẹ̀ṣà sáà lèmi, èmi kọ́ ni wọ́n kọlù. Mẹ́kìtì la wá, kí ló wá kàn wá pẹ̀lú Èkó? Kí ni tiwa? Ṣebí Ìjẹ̀bú ni wá, àní kankan ṣe pẹ̀lú Èkó. Bí Yorùbá ṣe tá a dẹ̀ fi àyè lẹ̀ tọ́ta dẹ̀ wọ àárín wa nìyẹn. Àwọn kan bá sọ̀rọ̀, wọ́n lè gún ni, wọ́n ní ṣe ni Yorùbá, wọ́n lè gún ló ń ja Yorùbá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, you know I keep on telling you people that mi ò sí lára àwọn tó ègún já, ègún ò já èmi. Torí mi ò sí lára àwọn tó ń ṣe kò kàn mí. Ihun tó bá kan ọmọ Yorùbá, ó kan èmi tí mo bá yín sọ̀rọ̀ Ọmọlúkà yìí. That is why I will never fold my arms kí n rí ọmọ Yorùbá tí ìyà bá ń jẹ ní sàkání ibi tí mo bá wà. It is not possible. Màá dìde, I will want to know. Kò kàn mí, òun ni Yorùbá ṣe tá a fi pàdánù ìlú Ìlọrin. Nígbà tí Àfọ̀njá ké tantan pé ẹ gbà mí, àwọn tí mo dára dé, àwọn tí mo gbàgbọ́ nínú wọn, wọ́n mà ti dìde ogun sí mi, wọ́n fẹ́ pa mí. Ẹ dìde, ẹ wá ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Yorùbá kọ̀, Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀, wọ́n súnmọ́ lọ ni. Òṣogbo ṣe bí eléyìí bí ìgbà tí ó kàn wọ́n. Àwọn Ìjẹ̀ṣà náà ń darun pé ẹ̀ ń ṣe bí kò ṣáà dọ́dọ̀ wa. Èkìtì tó mú létí Ìlọrin, àwọn náà ṣe bí eléyìí pé kò sáà kàn wá. Ọ̀yọ́ náà ṣe kí ni? Ọ̀yọ́ fọwọ́ lẹ́rán. Wọ́n ń wò ṣe bí eré. Àwọn àrè wọ́n wọ ilẹ̀ Ìlọrin, wọ́n pa Àfọ̀njá, wọ́n gba Ìlọrin lọ́wọ́ ẹ̀. Di ọ̀la ọlọ́la, ilẹ̀ Ìlọrin ó dilé àjèjì, ó di nǹkan tí Yorùbá ò láti ẹ̀ lóye. Bí wọ́n bá fẹ́ jẹ ọba ní Ìlọrin, láti ààfin Sultan of Sokoto ni wọ́n ti mú, àtàfin Sultan náà ti máa mú kí lẹ́yìn pé náà ti máa mú ọ̀pá àṣẹ wá. Ilẹ̀ Yorùbá kò kàn mí. Àwọn kíní wọ̀nyí ó ti fa ìfàsẹ́yìn lọ́pọ̀lọpọ̀ báyìí ní Yorùbá o. Ìkejì nínú ẹ̀, òun ni kò tó mi tí Yorùbá ń ṣe. Kò tó mi tí Yorùbá ń ṣe, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ Yorùbá lọ́wọ́. Òun ló fìyà ń jẹ wá di ọ̀la. Kò kàn mí, ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ látàrí àwọn bàbá ńlá wa, ó tún ń ṣẹlẹ̀ títí di àsìkò yìí. Kò kàn mí yẹn, àwọn ọmọ Yorùbá sì ń ṣe dọ̀la. Wọ́n kọlu Ìgàngán. Àwọn ìlú míì wà nítòsí tó yẹ kán dìde, kán parapọ̀ mọ́ àwọn ọ̀dọ́ tó wà ní Ìgàngán, ṣùgbọ́n kò kàn wá. Kí ni tiwa ń bẹ̀? Ṣebí Ìgàngán ni ká máa bá yí. Yorùbá sì ń ṣe di ọ̀la o. Ó dẹ̀ ń fa ìfàsẹ́yìn, ó ń fa ikú, ó ń fa àìsàn, ó ń fa wàhálà àti ìdààmú bá Yorùbá. Pé prógrámù iṣẹ́ ẹ̀rí tẹ̀ ń wò mí ní Facebook. Bóyá wọ́n dẹ̀ flag wọn bọ́n ṣe flag wa náà lánàá nìyẹn, kò ní ìsí wa. Àwọn tó bá máa gbọ́ wọn á gbọ́. Ẹ̀yin tí ẹ ń wò mí ní YouTube, ẹ̀yin ni kẹ́ ẹ bá mi pín. Ẹ ṣí ẹ prógrámù, ẹ jẹ́ kó rìn débi tó bá yẹ kó dé. Mo ní mẹ́sẹ̀gì fún Kábíyèsí Ọ̀jájá, ẹ bá mi pín torí mo ti fẹ́ débi mẹ́sẹ̀gì mi. Kò kàn mí. Tí àwọn bàbá ńlá wa ṣe ń gbà yẹn, tí wọ́n fi pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan.
kò kàn mí yẹn lọmọ Yorùbá sì ń ṣe títí yìí tó dẹ̀ fìyà jẹ Yorùbá. Now èyí tó wá ṣe ìkejì tó fi ìyà ń jẹ ìran Yorùbá tó ti ń ṣẹlẹ̀ látọdún bọ́dún tó dẹ̀ sì ń ṣẹlẹ̀ báyìí òun ni kò tó mi. Tọ́mọ Yorùbá bá dìde tó bá gbé nǹkan tó ń gbé gẹ́gẹ́ tó ń gbé gẹ̀gẹ̀ tó ń gbé pé kó má jábọ́ pé mo ti ń ṣiṣẹ́ yìí tó rọra nù tó ṣe tó tún ṣe táwọn èèyàn bá ti lè dìde tó ti sọ pé ó tún ṣe dáadáa ọmọ dáadáa ni ó ń ṣe ẹ máa rí ọmọ Yorùbá kàkà kọ́mọ Yorùbá dìde kó ti ẹni tó ti ń túnṣe tó ti fẹ́ẹ́ dá ayé kó tì lẹ́yìn ọmọ Yorùbá á dìde á ní kò tó mi nàún kì í ṣòun ló yẹ kó gba glory yẹn ó yẹ kó gba ògo yẹn nàún mo mọ̀ ọ́n ṣe jùlọ mo lọ́jọ́ orí jùlọ mo tún kàwé jùlọ mo tún nípò jùlọ sódì ẹ̀kọ́ kò lè síwájú kò lè gbogbo yìí kàkà bẹ́ẹ̀ ní tó bá máa gbà la máa fún Yorùbá wọn á wọ́nà bó ṣe máa jábọ́. And this is affecting not just us, it's affecting our unborn children. Ọmọ tá àti ìbí ìwà tá à ń wù yìí ó ń affect wọn. Tẹ́ ẹ̀ bá mọ̀ torí àwọn tó yẹ ká pèsè sílẹ̀ tí àwọn ọmọ wọ̀nyẹn ìwà wa wọ̀nyí ó gbogbo ẹ̀dá nù kò jẹ́ ká lè rí ṣe. Ìyàndá mi o, God bless you. Thank you so much. Mary Olóyèdé, God bless you. Ẹ bá mi pín ètò yẹn ẹ ṣí ẹ káwọn èèyàn ẹ ṣí ẹ kẹ like káwọn èèyàn máa rí flag. Ó ń fìyà ń jẹ wá kò tó mi yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ fi di pé wọ́n di ọ̀tá Yorùbá nation tá a gbé dání yìí títí dọ̀la. Kò tó mi náà. Ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú rìsáàsì táwa ṣe ni wọn ò lòdì sí Yorùbá nation àwọn fúnra wọn mọ̀ pé n tó tọ́ ni ibi tí mo wá lọ gangan nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tẹ́ ẹ rí wọ̀nyí Yorùbá inú wa mà le o inú Yorùbá mà le o tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí wọ̀nyí kì í ṣe àwọn àgbààgbà nìkan àtàgbàgbà àtàwọn ọ̀dọ́ tẹ́ ẹ ń wò wọ̀nyí èyí tó pọ̀ jù nínú wọn ni wọ́n mọ̀ yìí pé n tó tọ́ ni kí Yorùbá dá dúró. Ṣùgbọ́n àwọn wo ló wà ńbẹ̀ àwọn wo ló ti gbé dání àwọn wo ló ṣíwájú kò tó mi náà lágbájá ni lágbájá mo mọ̀ dáadáa kò tó mi kò lè ṣíwájú fún mi kàkà bẹ́ẹ̀ máa ṣe wọ́n Nàìjíríà mi lọ kò tó mi táwọn bàbá ńlá bàbá wa ṣe lánàá tí wọ́n fi pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò tó mi táwọn bàbá wa ṣe lánàá tí wọ́n pàdánù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fa ìfàsẹ́yìn bá ìran Yorùbá òun náà làwọn ọmọ Yorùbá ara wọlé lébi. Ní ọdún 2015 sí 2016 àwọn ọmọ Yorùbá kóra jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá research wọ́n fẹ́ yan aṣíwájú fún gbogbo ọmọ Yorùbá ètò òyìnbó pè ní the leader Yorùbá leader. Ó tún yàtọ̀ sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re o àwọn Afẹ́nifẹ́re ẹgbẹ́ ni wọ́n ṣùgbọ́n lápapọ̀ oríṣiríṣi ẹgbẹ́ ló wà wọ́n wá fẹ́ yan ẹni tá jẹ́ bí aṣíwájú fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá kán pè ní Yorùbá leader. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá research wọ́n rìn sọ́tún wọ́n rìn sósì wọ́n lọ wájú wọ́n padà sẹ́yìn wọ́n dúró láàrin wọ́n ṣe research wọ́n wá mú ọkùnrin kan jáde. Nígbà tí wọ́n máa mú ọkùnrin gbogbo ẹgbẹ́ pátápátá wọ́n dẹ̀ parapọ̀ wọ́n dẹ̀ fi ohùn ṣọ̀kan gbogbo ẹgbẹ́ nílẹ̀ Yorùbá wọ́n parapọ̀ wọ́n fi ohùn ṣọ̀kan wọ́n yan Professor Adébánjí Akíntóyè gẹ́gẹ́ bí leader of Yorùbá people. Ẹ má sì mí gbọ́ o kì í ṣe political leader o. But nínú ipò tí wọ́n yan bàbá yẹn sí
it contains political, it contains religion, it contains social and other things. Wọ́n wá yẹ bàbá Professor Adébánjí Stephen Akintoye gẹ́gẹ́ bí aṣíwájú fún ọmọ Yorùbá ní 2016. Bàbá yóò yanra ẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ ilẹ̀ Yorùbá lẹ́yìn bàbá yìí. Àwọn ẹgbẹ́ tí mò ń sọ oríṣiríṣi ẹgbẹ́ ló parapọ̀ sínú bẹ̀. Yorùbá Redemption Movement wà ń bẹ̀. Yorùbá Elder Summit wà ń bẹ̀. Yorùbá Kìnìkan Voice wà ń bẹ̀. Oríṣiríṣi gbogbo ẹgbẹ́ wọn ṣàkórajọ. Wọ́n ní Akintoye làwọn fẹ́. Kí lẹ yàn fún gẹ́gẹ́ bí adarí? As ẹni tẹ́ ẹ yàn tẹ́ ẹ pè ní aṣíwájú Yorùbá, ẹ̀tọ́ ẹ̀ ní láti máa wá interest of Yorùbá people. Bí Yorùbá ò ṣe ní jìyà, bí Yorùbá ò ṣe ní parun, bí Yorùbá ò ṣe ní kábàámọ̀ nínú ibi tá a há sí. That is the primary assignment tó yẹ kó gbájúmọ́. The first thing tó yẹ kó ṣe is the well-being, the welfare of Yoruba people. And this is what Professor Akintoye is doing. Bàbá yìí gbé iṣẹ́ yẹn lọ́kùnkúndùn, ó ń báṣẹ́ yẹn lọ. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò unification, go online. Wà á rí àwọn lecture tí bàbá yẹn give lóríṣiríṣi. Ó bẹ̀rẹ̀ unification movement. Ó bẹ̀rẹ̀ sí ní rìn láti ibi kan dé kejì. Ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn àgbààgbà sọ̀rọ̀. Lára ìwádìí tí mo ṣe, bàbá yìí wá sí Ondo State. Ẹni tó sunlé ẹ̀ nígbà tó wá s'Ákúrẹ́ tó wá bá àwọn àgbààgbà sọ̀rọ̀. Mo dé inú ilé ẹ̀, ó sọ fún mi categorically pé inú ilé òun yìí ó lòun àti Bánjí jọ sùn nígbà tó wá s'Ákúrẹ́. He did the same thing all across. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó jọ wá lójú torí pé kí ni ní yíyàn tí wọ́n yan bàbá ẹ lè expect pé kó jẹ́ gbogbo Yorùbá náà ló máa gbọ́ sí, gbogbo wa ò lè gbọ́ sí. Àwọn mi ò lè gbọ́, àwọn mi adé gbọ́, wọ́n fi gbígbọ́ yẹn wọ́n fi ṣaláì gbọ́. Bàbá yìí mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn. Iṣẹ́ yẹn ló ṣe dé level kan nígbà tó dé stage kan tí bàbá yìí fi yarí pé nínú ààfin Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, gbogbo fídíò yẹn ó wà lórí afẹ́fẹ́ ẹ lọ wò ó. You search for it. Professor Banji Akintoye at the Palace of Aláàfin. A gbé fídíò yẹn jáde fún ẹ wò ó. Kẹ́ gbọ́n tí bàbá Akintoye sọ níbẹ̀. Ibẹ̀ ni bàbá Akintoye ti ń proclaim tó dẹ̀ ti ń sọ fún gbogbo àgbáńlá ayé àti ìran ọmọ Yorùbá pé ọ̀nà àbáyọ fún Yorùbá ni pé àsìkò ti tó sí ó yẹ ká dá dúró. Níwájú Aláàfin Adéyẹmí tó ti papòdà yìí. After a lot of lectures, bàbá yìí ṣe gbogbo eléyìí kó tó di pé wá kúkú sọ yìí pé níbi tóun bá dé yìí o pẹ̀lú ọjọ́ orí òun kò yẹ kẹ́rù bà òun mọ́. Òun kúkú fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé òun fẹ́ jà fún òmìnira Yorùbá. Nǹkan tí àwọn bàbá àwọn kan ti jà sẹ́yìn tí wọn ò rí ṣe òun fẹ́ ṣe. That is the time tí bàbá Professor Akintoye tó ṣe wá mú iṣẹ́ yẹn lọ́kùnkúndùn tó wá fi ń polongo tó fi ń pariwo Yorùbá nation, Yorùbá nation. Iṣẹ́ yẹn ló ṣe títí tó fi wọ UNPO tó dẹ̀ fi orúkọ ìran ọmọ Yorùbá sílẹ̀ ń bẹ̀ yí pé àwa ẹ̀yà yìí o à ń wá orílẹ̀-èdè tiwa o, àwa náà fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní kọ many articles as a professor. Ó bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi ìtàn, oríṣiríṣi àwọn nǹkan tó yẹ káwọn àgbáyé mọ̀ nípa Yorùbá. Ó bẹ̀rẹ̀ sí ní kọ jáde. Ìtò bí sísọ wá papọ̀, bàbá yìí kọ jáde. Àwọn nǹkan tí ìran Yorùbá pàdánù nítorí sísọ wá papọ̀, bàbá yìí ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ó kọ́ àwọn èèyàn rí i wò. Lọ́tún lósì ó kọ́ àwọn èèyàn mọ́ra bẹ́ẹ̀ sì ní bá iṣẹ́ yẹn lọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé ọmọ Yorùbá, kò tó mi tó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá.
òun lọmọ Yorùbá bá dé ọ̀dọ̀ bàbá Professor Akintoye níbi táwọn kan ti wá dìde pé ta ni who is that Akintoye kò tó mi náà man mo kàwé jù náà man mo nípò jù náà ó kàn lè jù mí lọ lọ́jọ́ orí bọ̀ mi nípò jù náà for that reason mi ò lè tò sẹ́yìn ẹ̀ mi ò lè bá mi ò no kàkà tí màá fi lọ dúró sọ́dọ̀ ẹ̀ màá yá máa ṣe wọ́n Nàìjíríà lọ ni. mo ń sọ fún yín pẹ̀lú détí mi ń gbọ́ tí mò ń rí ní jíjáde mi gbogbo mo mọ̀ wípé 90% ọmọ Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ tó mọ̀ wípé ẹ̀tọ́ ni kí Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pé n tó lè pé gbogbo wa nìyẹn but they don't want anybody to lead they want them to be the leader but the question is this tí wọ́n bá fẹ́ kẹ́ni tó lead máa lead lọ tí wọ́n fẹ́ lead be rest assured that another person is coming tó máa sọ fún ẹ pé ìwọ gan ò tó lead nígbà tẹ́nìyẹn náà bá dé tó bá sọ pé ìwọ ò tó lead àwọn míì á dìde against ẹnìyẹn náà àwọn míì á dìde against ẹnìyẹn náà àwọn míì á dìde against ẹnìyẹn náà then who is going to lead when are we going to be set free nígbà wo la fẹ́ bọ́ kò tó mi who is that Akintoye mo sọ fún yín o pé I spoke with a member of the National Assembly and he told me who is that Akintoye who made him the leader of Yoruba land. Ìdá ìṣe yẹn tó dáa ní no doubt ṣùgbọ́n ta ló yan Akintoye as leader of Yoruba people. Mo sọ fún yín ní categorically mo gbọ́ létí mẹ́mẹ́ a member of the National Assembly tẹ́ ẹ dìbò fúnlẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ fẹ́mi. Tẹ́ ẹ dìbò fún nílẹ̀ Yorùbá. Either ẹ̀kọ́ Professor Banji Akintoye has been appointed, has been nominated and appointed or elected or whatever, however you ever fẹ́ pé he is the leader of Yoruba people. Kò sí tẹ́tẹ́ tẹ́lẹ̀ lórí. Ó dijọ́ tó bá sùn tí ò jí mọ́ lẹ́lẹ́ gbé ipò yẹn kẹ́ tó gbé fẹ́ lómi ó wù yẹn náà kò káyé ẹni ẹ̀tẹ́ ẹ bá tún yàn ń gbà náà gbogbo àwa wọ̀nyí á tún dìde tí á tún sọpọ́tì ẹ̀ tó bá dẹ̀ tó bá ti ń lídìí wa láti lè mú wa jáde kúrò nínú ìgbèkùn dáhà sí nínú Nàìjíríà. I was speaking with one of my boss today níbi tí mo ti ń ṣiṣẹ́ ó jàjàjàjà ó wá bí iṣẹ́ kìíní kan ọ̀gá mi mọ̀ bínú sí mi ní tí mo gbé dání ló pọ̀ ó wá wò mí tuntun ó bú mi dáadáa ó bú mi ó ní Yorùbá dáadáa tó gbé dání tó lóun ṣe kiri olóòṣè Yorùbá ní ìṣọ̀yà dáadáa Yorùbá wá gbà ẹ́ because of Yorùbá mo náà gá tí bá ń jàjà Yorùbá nation ìjà yín mò ń jà mo dẹ̀ sọ́ọ̀dì ẹ̀ mo mọ tó ń ṣe é. He's a very intelligent person. Ṣùgbọ́n mo discover yìí pé he doesn't expect me to be in that position tí mo wà. It's not possible kó òun wà nínú position yẹn. Màá fún ní backup, màá support ẹ̀. I don't know see after that. But kò expect pé irú mi yìí pé mo lè wà in that position. Because ọmọdé mo jẹ́ sí lẹ́nu iṣẹ́. Mo dẹ̀ sọ ọ̀gá. Ìtí mò ń ṣe, it is for your own good. Ó wà ní local government. Òun mú báyìí inú ẹ̀ ń dùn. You are doing something great lójú ara ẹ̀. Ẹni tẹ́mi mọ̀ tí mò ń sọ fún yín tó bá jẹ́ wípé Yorùbá wà lọ́tọ̀ níbi tí wọ́n ti fa àyè gba talent níbi tí wọ́n ti fa àyè gba ìpè ẹ̀bùn tọ́lọ́run fún yàn àti ọpọlọ pípé I am assuring you this very man tèmi ń sọ fún yín tó sọ pé Yorùbá yàmàyàmá he was supposed to be one of the foremost leader in the whole world. Torí gbogbo àwọn tó bá máa dìde ilẹ̀ Yorùbá they are going to be a great leaders of the world. Already they are leaders. Go to United States.
àwọn tó ń top wọn bẹ̀ in every aspect they are Yorùbás. Go to Canada, go to Europe, go all across the world. Àwọn ọmọ Yorùbá ló máa bá tó top. This is a guy that I knew very well, very brilliant, very intelligent. Mi ò sọ láti patronize ẹ tàbí láti sọ pé bóyá possible kó wo fídíò mi bí ò dẹ̀ wá, I don't care. But mo ń sọ eléyìí ní Nàìjíríà tó wà, ó ti pa talent mọ́ lára bò kó mọ̀. Ó yọ̀ nínú òun wà nínú local government pé inú òun dùn. He's been happy. Láì mọ̀ pé Nàìjíríà ti padà wọ̀ mọ́ òun lára. Wọ́n ti padà wọ̀, wọ́n ti kill talent yẹn. Ẹgbẹ́ ní Fúlàní á ti máa múra àti ṣe gómìnà tàbí kán ti kí bọ ibì kan tó wó ti máa sun pẹ̀lú ọpọlọ tó ní pẹ̀lú ìwé tó mọ̀. But you have been happy. Àwa ń jà, à ń pariwo bá a ṣe fẹ́ kí Yorùbá bọ́, bá a ṣe fẹ́ kí nǹkan rí. But to you, you don't count it. Kò jọ yín lójú, which I don't care. Ṣùgbọ́n jẹ́bi kan fẹ́ mú jáde fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí wípé majority àwọn tó wà lóde yìí ni wọ́n mọ̀ yìí pé Yorùbá nation nìkan lọ́nà. Ṣùgbọ́n bóyá kí n sọ pé Kòtómi syndrome tó ń dààmú àwọn ọmọ Yorùbá òun ló ń fa ìfàsẹ́yìn tí ò jẹ́ kí a ti rí ìrìn àjò yẹn bá débì kan. Ẹ má gbàgbé Kòtómi mo lè ṣe jù, mo mọ̀yàn jù, mo lẹ́sẹ̀ jù. Òun ni wọ́n bá dé ìdí onítìrí tó fi wọnú ìrìn àjò yìí tó mú gbogbo ẹ̀ tó pò pọ̀ tó dojú ẹ̀rù. Tí ò bá ṣe pé ó ń púrùfù fún gbogbo wa ni pé Akíntóyè ò tó òun kò ní dé kó ní Akíntóyè lọ jòkó kó o fẹ́ kó bá. No, ṣé mo parọ́? Ẹ sọ fún mi pé rọ́ mo pa. Kò ní sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fẹ́ púrùfù fún Akíntóyè ó lóun mọ̀ yọ̀. Òun mọ bá òun wọ kọ́ńtì bó bá ṣe wù ú, òun lè wọ ọ̀dọ̀ president lágbájá, òun lè wọ ọ̀dọ̀ tàmẹ̀dù, òun mọ ti bí òun mọ tọ̀hún. Ní tó sọ fún wa nìyẹn, Kòtómi syndrome tó ń dààmú gbogbo wa. Look at us today. I am talking about Professor Akintoye. Majority àwọn àgbààgbà tẹ́ ẹ rí wọ̀nyí, wọ́n mọ̀ yìí pé Yorùbá nation lọ́nà. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ń dùn wọ́n, ó bù wọn nínú egungun pé Akíntóyè ti lọ síwájú. For that reason, kàkà tí màá fi tẹ̀lé máa yẹn, màá yá máa ṣe wọ́n Nàìjíríà. Ṣé ẹ̀rọ jẹ́ ayé Yorùbá? The same thing applicable to Igboho, Sunday Igboho, Ọmọdéyẹmọ. Either you like it or not, Ọlọ́run ti pè é ṣáájú ẹ, you don't have choice. Ayé ló wà nígbà tí Sunday ò tí ì bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation tí wọ́n dẹ̀ ń gbọ́. Kí lásán ẹ inú ẹ̀ sáà ń dùn pé Yorùbá nation. Instead of you have opportunity láti dìde, but you insist, you refuse to do something. At the end of the day, ẹlòmíì dìde inú wa ń bí ẹ, o wá rí i pé àwọn ẹ̀ kò ṣeṣẹ́ yìí o. Ṣùgbọ́n ẹni tó ti wà bẹ́ẹ̀ yẹn ń bí ẹ nínú Kòtómi náà. Ìyẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ ìjà ìlara tó wá dìde sí Sunday tọ́bẹ̀ sí ní pé lórúkọ apààyàn ni òun ló pa Bíọ́lá, ìbọn ṣakabùlà ló fi para Mọ̀ṣúdì, òun ló pa MKO, ó kódà òun ló pa Síbíàtù Abíọ́lá, ṣe ló gé lọ́rùn tó gé lórí lọ, kò séèyàn tí ò lè pa á. Ẹ má bẹ̀ sí ní cast ọmọ ọlọ́mọ bẹ̀ sí ní pé lórúkọ tí ò jẹ́. Ọlọ́run tó dẹ̀ pé sínú ìrìnàjò yìí ó mọ nítorí tó fi pé. Ọmọ ọlọ́mọ tó dẹ̀ gbà pé ìwọ Ọlọ́run tó pè ní èmi rèé mo jẹ́ o, ó mọ nítorí tóun náà fi jẹ́. You can as well do more than Sunday Igboho for your people. Ó ní mò ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde ogun, mo sọ nípa MC Ààrẹ Ọ̀nà Kakanfò, bóyá Lẹ́gẹ́sì lẹ́ ń jẹ́ tàbí ọ̀kan lọ́mọ, gbogbo yín mẹ́wọ̀ọ́ láká, all of you, gbogbo yín lẹ mọ̀ yìí pé bẹ́ẹ̀ gbé Ànábì tẹ́ ẹ fi gbé wá sí Nàìjíríà kó wá jẹ president Nàìjíríà, Nàìjíríà ò lè dá àmọ́ láyé àtọ̀. Kì í ṣe èpè. Kẹ́ ẹ gbé Jésù Kristi àti Ànábì Muhammadu lọ́run kẹ́ lọ bá Ọlọ́run yọ̀ǹda àwọn méjèèjì fún wa.
kẹ́ ẹ lẹ méjèèjì wọn, kẹ́ ẹ lẹ̀ wọ́n papọ̀, kẹ́ ẹ sọ wọ́n dòdìdí èèyàn kan, kẹ́ ẹ gbé wọn wọ Nàìjíríà, kó wá lo Nàìjíríà constitution kó fi rúùlù yín. Mo garanti yín ni pẹ̀lú èpè pẹ̀lẹ́bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀yìn pé ẹ máa lẹ̀ wọ́n lóko lọ ni, bẹ́ẹ̀ bá ṣẹ́pè fún wọn lọ. Tẹpẹtẹpẹtẹ gbogbo ẹ̀ lẹ́ máa fi lé wọn lọ. Because kò sí májíkì tẹ́ dá àlàyé lè ṣe. Ìtọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ sí ẹ lè fagídí ṣe. Lẹ̀kùn tọ́lọ́run ò sí ẹ lè fagídí sí, kò ṣeé ṣe. Ọlọ́run ò dá Nàìjíríà, òyìnbó ló dá. That is why tẹ́ ṣe rí pé ìgbà tí Yorùbá ń dá tiẹ̀ ṣe, ara dẹ àwọn èèyàn. Bí wọn ò tí ì bí wa, agbọ́tàn. When Awolowo was the premier of Western region, àmọ́ tó ń ṣẹlẹ̀, agbọ́tàn. Ara dẹ mẹ̀kúnnù, kò sí pé ara ní ẹgbẹ́ ọmọ ẹ fẹ́ lọ school. You have opportunity to send your children to school. Ọ̀fẹ́, wọ́n tún fún wọn lóúnjẹ. Tó ẹ bá síkì, ẹ wọ hospital, ẹ gba ètò ìwòsàn lọ́fẹ̀ẹ́. Táwọn ọmọ ẹ bá jáde ní school ní yunifásitì, tí wọ́n lórí ọ̀fẹ́ tó ń lọ yunifásitì jáde, iṣẹ́ á máa dúró dè wọ́n, mọ́tò tuntun á máa dúró dè wọ́n. Ara dẹ everybody mu mílìkì, everybody jayé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tó di pé wọ́n fagídí so wá papọ̀, ṣe bẹ́ẹ̀ ni fúnra yín rí bó ṣe ń lọ. You can see what is going on. Eléyìí ń sọ̀rọ̀ èpè, mi ò mọ májíkì tẹ́ fẹ́ ṣe, kò sàdúrà tẹ́ fẹ́ gbà. Nàìjíríà ò lè dáa, mo garanti yín ni. Tí Tinubu bá parí ìjọba ẹ̀, àìdá ó lọ ọdún 4 tàbí ó lọ ọdún 8, eléyìí tó bá wù kó lò. Mo búra fún yín ni, by the time tí Tinubu bá lọ, ẹ jẹ́ kí president mi take over. Tí ẹ bá ti gbé ṣépè bẹ́ẹ̀ látọjọ́ tó ti take over, tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún látọjọ́ yẹn, ẹ pè mí lọ́mọ àlè, ẹ ní ìwúrí ẹ̀ tẹ́ bá rí mi láyé àtọ̀run, ẹ pè mí lọ́mọ àlè, ẹ kíkì bọ̀ mí lójú ẹ̀yìn ìbọn parí. Èmi mo sọ fún yín, reality ni ẹ má jà kanra wa. Ìdúlé wọ́n ti pariwo ẹ̀ fún yín látọdún tó ti pẹ́. Nígbà tí ìyá mi wà kékeré, ìyá mi sọ fún mi pé nígbà tó wà kékeré wọ́n sọ pé ìdúlé. Nígbà táwa náà dẹ̀ wà kékeré yìí, àgbọ̀ wípé ìdúlé. Síbẹ̀ ìlú náà kò dẹrọ̀ ọtí náà. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Tẹ́ ẹ bá bìlífù pé Nàìjíríà fẹ́ dá ẹ tanra yín ni. Di gbogbo yín lẹ mọ̀ ó tọ́. Mẹ́wàá láká tó o bá ń sọ̀rọ̀, I so much mo admire ẹ. Tí bá dẹ̀ ń gbọ́ bá tí MC bá ń sọ̀rọ̀ sometimes, I so much love him. I don't know why. But you don't have any reason láti hate Sunday Igboho because ó champion ìpè kí Yorùbá bọ́. And this is what you want. Tẹ́ ẹ bá fẹ́ bá ṣiṣẹ́, you can do it on your own. Àtàwa tíìmù tiwa àti tíìmù ti yín, a ti mọra wa pé nǹkan kan lájọ lé, àní lè kọlura wa, àní bára wa jà. This is what is right. Gbogbo yín lẹ mọ̀. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà yìí pé tó o bá jẹ́ ọlọ́lá, tó o jẹ́ olówó nínú Nàìjíríà yìí, tá a bá gba orílẹ̀-èdè Yorùbá, you will continue to be olówó. Nothing will change it. Ẹni tọ́lọ́run bá kọ gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ tàbí ọlọ́lá, you will remain ọlọ́rọ̀, kò sí tó máa change díẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ gbà forí. Ọlọ́run ló sọ pé Sunday ìwọ ni kó kọ́kọ́ máa bọ̀. The same God kan lè kọ́ Ọlọ́run inú ọkàn wa ló ń gbé. Ẹ̀yin lẹ ká sí, ó dẹ̀ ti ṣíwájú ẹ gbà bẹ́ẹ̀. Ẹ ṣe tó tọ́. Ẹ ṣe tó tọ́. The remaining 5 minutes, bàbá wa Ọ̀jájá lónìí. Àrólé Oòduà. Ẹkùtà gbígbéra ẹbíjà. Kábíyèsí ooo. Kẹ́ẹ̀pẹ́ 200 ọdún kan kábíyèsí. Bàbá gbogbo Yorùbá no doubt.
We are talking of the father of Yoruba land as of today. You are the one. Kábíyèsí. Gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ pè lórí ọ̀rọ̀ Yorùbá mo máa ń tẹnu mọ́ kábíyèsí ẹ pè wọ́n. Ẹ wo bó ṣe ń lọ. Wọ́n sọ̀rọ̀ restructuring. Àwọn kan báyìí wọ́n dúró wọ́n ní restructuring yẹn lọ́nà. Ọlọ́run má jẹ́ ká kábàámọ̀, Ọlọ́run má jẹ́ jìyà ọ̀nà méjì. Àti ń jẹ̀yà. Wọ́n fẹ́ ráàpù ìyà yẹn kán bá yín tún wọ̀ láṣọ wọ́n tún gbé fún yín ègé ẹ̀ tún fẹ́ gbà á. Mọ̀rọ́bà àwọn Fúlàní ti ẹ̀yà rí báyìí wọ́n láwọn ò gbà. Bóyá Tinubu á lo veto power á fi dandan á ṣe regional government ṣùgbọ́n àwọ̀ àrà àwọ̀ òfin tó fẹ́ guide regional government yẹn bóyá kò ní pààyè lẹ̀ fún Fúlàní kán wọ ilẹ̀ Yorùbá kán wá máa pa ọmọ Yorùbá nípakúpa mọ́ àmọ́ wò. Àwọn tí wọ́n lọ attack lọ́wọ́ wọ́n máa pa wọ́n gbé kò mọ̀ sí tó ṣẹlẹ̀ àṣẹwáṣẹyìnbó wọ́n lọ kó àwọn kan jáde páwọn ni wọ́n wá ṣiṣẹ́ òun. We are not fools. À ń ṣe mùmú à ń ṣe dìdìrín díròbó àmọ́ bó ṣe ń lọ. Ẹ lọ kó àwọn kan wá ẹni kan wá sọ ipá wọn làwọn ṣiṣẹ́ ẹ̀nà kó wọn sọ́wọ́ sínú sẹ́ẹ̀lì wọn náà kó wọn lọ kóòtù wọn dájọ́ fún wọn pé ká máa lọ sẹ́ẹ̀lì mọ́ tara yín jẹ mọ́. Àwọn òun ṣe bébì bàbá dẹ̀ jẹ́ bébì lọ́dọ̀ yín kì í sọjọ́ tẹ́ ẹbí wa náà lága bébì náà at least ọjọ́ orí wa náà ti ṣe díẹ̀ náà. We have brain to think. We are not just the brain is not just there for decoration. It is to think and we are using it. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Kábíyèsí ẹ pè gbogbo àwọn ọmọ yín tó bá yẹ ní pípè ẹ jókòó kẹjọ bá wọn sọ̀rọ̀ ẹjọ reach agreement ẹ pè bàbá Akíntóyè ọmọ yín ni ẹ pè jókòó Ìgbòho Òòṣà ọmọ yín ni ẹ pè jókòó ẹ pè gbogbo àwọn wíìsù ẹ pè wọn lẹ́yọlẹ́yọ ẹ jẹ́ kán jókòó ẹ sọ fún ẹ wá o ẹ̀yin wíìsù nílẹ̀ Yorùbá yìí kí ni ká ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbésẹ̀ wo ni ká gbé ẹ pè wọ́n kábíyèsí torí pé a ti ń jẹ ìyà yìí bọ̀ ó ti ṣe díẹ̀ o àti ìyà yìí ti ń jẹ ìran Yorùbá ọjọ́ gan o kò yẹ ká máa bá lọ bí eléyìí o táwọn bàbá wa bá jẹ irú ìyàwó yìí wọ́n fi ilẹ̀ fáwọn ọmọ àwọn ọmọ ń jẹ ẹ́ tó tún yẹ ká fi ilẹ̀ dàwọn ọmọ tá a fẹ́ bí tàbí tá a ti bí tó ń bọ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká gbèrò ọ̀rọ̀ yìí níbi tó dé dúró yìí ẹ mú ìwà kò tó mi kúrò ẹ mú ìwà kò kàn mí kúrò ọmọ Yorùbá kájọ fi ìmọ̀ wá ṣọ̀kan gbogbo ẹ̀yin tí mò ń dárúkọ gbogbo yín lẹ mọ̀ òtítọ́ o you will remain a wealthy person tábàgbà Yorùbá nation má jẹ́ kí yẹn já ẹ láyà ìwọ tọ́lọ́run bá kọ lọ́lọ́rọ̀ wà ní owó ní ṣá ìwọ tọ́lọ́run bá kọ pé ìwọ olówó ni ẹ́ àtọjọ́ tá láyé ti dáyé lọ́lọ́run ti ṣẹ̀dá pé káwọn kan jọ lọ́rọ̀ káwọn kan dẹ̀ jọ tòṣì nínú Bíbélì it is there bó ti ẹ̀jẹ̀ pé ìtàn tó sọ fún wa nínú Bíbélì àkúkú máa authentic it is but síbẹ̀síbẹ̀ ó wà nínú Bíbélì yẹn wọ́n sọ̀rọ̀ nípa Mẹkisédékì ọlọ́rọ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa Abraham ọlọ́rọ̀ ni adẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n jọjọ wà ní àgbègbè yẹn tí wọ́n jọ ń gbé bẹ̀ lágbègbè lákòókò yẹn tó jẹ́ pé òtòṣì ni wọ́n tó jẹ́ pé Abraham ni wọ́n ń rì láìlé kan tó jẹ́ so being a wealthy person kì í ṣe tuntun níwájú ọlọ́run ti ṣètò ẹ̀ látayébáyé ni if you are destined to be a wealthy person bí yóò kódà kan sọ pé state ẹnìkan ni wàá ti jẹ́ ọlọ́run you will remain a wealthy person in that way. Mo ráwọn tó jólówó ní Ondo state tí mo wà yìí wọn ò kọjá Ondo state rí and they can proud of 5 billion 10 billion of assets
wọn ò dẹ̀ kọjá Ondo state rí wàá rí wọn wọ́n ní shopping complex eré wọ́n ní shopping complex eré wọ́n ní tibí wọ́n ní tọ̀ wọ́n kọ́ káàkiri wọn ò dẹ̀ kọjá Ondo state rí wọn ò gbé lẹ́kọ̀ọ́ débi tán ti fẹ́ dé Benin Republic débi tán ti fẹ́ travel out of the country wọn ò kọjá Ondo state rí lọ́jọ́ tó ti dáyé business wọn ni wọ́n ń ṣe l'Ondo state and they are still wealthy they are still rich so ẹ má jẹ́ kẹ́rù bà ní ẹ má jẹ́ káyà já yín. If you are destined to be great, to be rich, to be wealthy, don't be surprised. Wà ní owó yẹn ni àṣẹ Ọlọ́run ni. Ọ̀nà tó bá wá wù ẹ́ ló lè wá gbà. Ìbáwò ẹ kó yọ̀bọ̀n tó bá jẹ́ pé Ọlọ́run kọ pé wàá fi lówó ẹ nìyẹn. That is left for you. Àwa ń pàrọwà sí yín ni. Ẹ mú ìwà kò kàn mí kúrò. Ẹ mú ìwà kò tó mi kúrò. Ẹ ti àwọn tó bá ti ń ṣe tí wọ́n lẹ́yìn. Ẹ jẹ́ ká jọ foríkorí àìrìnpọ̀ ìjọmọ ejò yà ní. Ẹ jẹ́ ká jọjọ ṣe kó lè yẹ wá. Ẹ gbà fáwọn tó ti ń rìn. Òdì yìí mú gbàtẹ́yìn náà wà ní pípẹ́ má ṣe. Akíntóyè ò di ẹnikẹ́ni mú. Gbé kó má rìn nìyẹn. Sunday Igboho dẹ̀ hold ẹnikẹ́ni pé o gbọ́dọ̀ ṣe o àfi tí ń bá wá ṣe rárá kò sẹ́ni tó dì í wọ́n ti ẹ̀sìn wọn ti ṣíwájú ẹ̀tì wọn ṣe ni kẹ́ fún wọn ní backup ibi kan ò kì í dágbọ́ sí àwọn gan ò lè dá ṣe ẹ̀yìn ni kẹ́ ẹ jẹ́ kájọ koríkorí kájọ fi kùnúkù ká fi mọ̀ ṣọ̀kan kájọ bá kí wọn kájọ ṣiṣẹ́ kí Yorùbá lè bọ́ nínú ìgbèkùn táwa. That is all very simple. Simple. Omoluka is my name, as usual. My program is 1 hour because you will lose data. I want to understand. I want to do data. Jẹ́ pé láàárín ọ̀sẹ̀ kan a lo data 50,000 àmọ́ bó ṣe ń lọ. So àmọ́ bó ṣe ń lọ ó dẹ̀ yé wa. So a fẹ́ kó pọ̀ jù so that àwọn èèyàn á lè rí wò. Mo fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ wo ètò yìí. Ẹ bá mi ṣí ẹ program yẹn. Ẹ bá mi ṣí ẹ bá mi pín lágbára Ọlọ́run lágbára Olódùmarè lágbára ọba tó láyé ojú òní ti kankan nínú yín. Yorùbá nation tá dẹ̀ ń pariwo aṣojú yìí o aṣojú mi àti wọ́n tó sọ pé Yorùbá nation is nonsense aṣojú ẹ aṣojú mi by then wàá wá regret nonsense tó sọ yẹn wípé ìbádẹ́ máa pe Yorùbá ní nonsense nígbà yẹn o aṣojú ẹ ò ní kú kàn ní báyìí. You will live and see because àṣẹ Ọlọ́run ni Ọlọ́run dá Yorùbá fún wa ní gbogbo nǹkan tiwa lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n òyìnbó sọ pé rárá àwọn ò fẹ́ bọ́lọ́run ṣe àwọn fẹ́ jẹun pọ̀ fúnra wọn wọ́n dẹ̀ jẹun pọ̀ àjíjàn pọ̀ wa ó dẹ̀ fi yà ń jẹ àti kíní àti kejì àti kẹta gbogbo wa ló fi yà ń jẹ so kí wàá ní tuntun nínú ẹ̀ let us unite Yorùbá ìmọ̀ wa ẹ jẹ́ kó ṣọ̀kan. Ẹ jẹ́ kí ìmọ̀ wa kó ṣe kí ni kó ṣọ̀kan ká lè gba Yorùbá nation ká lè bọ́ nínú ìgbèkùn ká há sí nínú Nàìjíríà. Mo padà sórí ọ̀rọ̀ mi kí n tó round up pé kò sí májíìkì tẹ́ ẹ fẹ́ ṣe Nàìjíríà ò lè dáa láyéláyé. Níṣẹ́ ni ò sí dá ẹ lè ṣe àpò ráìsì ò lè di 20,000 mọ́ láyé àtọ̀run. Kò sí májíìkì tẹ́ ẹ fẹ́ ṣe àpò ẹ̀wà ò lè dá 30,000 mọ́ láyé àtọ̀run. Kò sí májíìkì ẹ̀ kílò chicken níṣẹ́ ni ò lè di 500 naira mọ́ bá yàtọ̀ ọ̀run kọjá lọ so ẹ má tanra yín jẹ ṣebí ẹ ń ra àpò rẹ̀ sí ní 75 or 80,000 sí ẹ̀ ń ké mo garanti yóò máa lọ sókè sí ní kì í ṣe pé ẹ jẹ́ kí Tinubu parí kó lọ kẹ́lòmíì wọlé tí ò bá ti ní increase ẹ pè mí lọ́wọ́ máa lè nígbà ìgbà méje. Write today's date down. Program tí mò ń ṣe forever ló máa wà nínú YouTube. Forever lá wà nínú Facebook kò lè delete. Kò lè delete. Today is 21st day of June 2024. Tí Tinubu bá parí ìjọba ẹ̀ tó lọ tẹ́lòmíì wọlé. Tí ráìsì ò bá ti increase.
ju oye tẹ́ ẹ rà á ẹ pè mí lọ́mọ àlè ẹ lẹ̀ mí lóko mi tẹ́ bá ti rí mi èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kì í ṣe pé reality ni kọ́ tí ẹ jáde ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ni mo ní kó kọ́ àpèmọ́ra ẹni là á pe tèmi dire Yorùbá ni mí tó bá sọ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá tèmi bá sọ mo sọ síra mi torí orílẹ̀-èdè Yorùbá ni mí I am a nation yes Yorùbá ìwọ náà kọ́ tí ẹ jáde kò jẹ́ ká máa kárán dọ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ if you want to talk to me you want to chat with me this is the number 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 that is the number. Kọ́ tí ẹ jáde bẹ́ẹ̀ yẹn o ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.